Ẹ kú dédé àsìkò ìgbòho tí ẹ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé yín ga fún àánú àtọ́jú eré náà láti àrígbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ìsinmi kejì nínú oṣù kọkànlá. Ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. A gbàdúrà wípé ẹ ó fún wa ní ìsinmi aláyọ̀ àti ìsinmi ológo. Àti ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àìkú ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ẹ̀yìn ìtàgé àti ojú ìtàgé apá kìíní. Ẹ̀yìn ìtàgé àti ojú ìtàgé apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Nítorí pé wèrè Ọlọ́run ó gbọ́n ju ènìyàn lọ, àti àìlera Ọlọ́run ó ní agbára ju ènìyàn lọ. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ẹ kíyèsára kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn, kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ baba yín tí ń bẹ ní ọ̀run o. Nítorí náà, nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ̀ bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí wọn kí ó lè gba ìyìn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ṣe o. Kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó ríran ní ìkọ̀kọ̀, òun tìkálára rẹ̀ yóò san fún ọ ní gbangba. Nígbà tí ìwọ bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàgebè, nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ìta, kí ènìyàn kí ó lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàdúrà, wọ ìyẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá tí o ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Lánàá, mo mẹ́nubà pé màá jíròrò lórí ohun tí mo kọ́ láti inú ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejì. Torí náà, màá sọ̀rọ̀ lórí ẹsẹ̀ yìí fún àwọn ọjọ́ díẹ̀ sí i. Ẹsẹ̀ náà wípé èyí ẹni ìkíní ni Símónì, ẹni tí a ń pè ní Pétérù, àti Áńdérù arákùnrin rẹ̀, Jákọ́bù ọmọ Sébédè, àti Jòhánù arákùnrin rẹ̀. Ìbéèrè náà ni pé kí ló dé tí a dárúkọ Áńdérù ṣe ìkejì bí ó tilẹ̀ jẹ́ pé òun ló kọ́kọ́ pàdé Jésù Kristi. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ 40 títí dé 41. Tó bá jẹ́ pé mo fẹ́ to orúkọ àwọn àpọ́stélì bí wọ́n ṣe kọ́kọ́ bá Jésù pàdé ni, màá sọ pé Áńdérù ni àkọ́kọ́ o, èkejì ni Pétérù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ kí n gbàgbọ́ pé ẹsẹ̀ náà ń dárúkọ àwọn àpọ́stélì nípa bí Jésù ṣe fẹ́ láti tò wọ́n. Ẹ̀wẹ̀, nígbà tó yá, Áńdérù jábọ́ láti ipò kejì débi pé ó kò tilẹ̀ lè rí láàrin àwọn àpọ́stélì mẹ́ta àkọ́kọ́. Nígbàkúgbà tí Jésù bá fẹ́ lọ sí ibi pàtàkì kan, yóò lọ pẹ̀lú Pétérù, Jákọ́bù àti Jòhánù. Kí ló mú kí a yọ Áńdérù kúrò ní ipò? Tí o bá ka Bíbélì yìí, ìwọ yóò rí àléébù kan pàtó nípa Áńdérù. Àwọn nǹkan nínú àwọn àpọ́stélì yòókù ní àwọn náà ní àléébù tiwọn. Pétérù sẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Jákọ́bù àti Jòhánù, wọ́n fẹ́ pe iná sọ̀kalẹ̀ láti ọ̀run láti pa gbogbo àwọn ìlú tí kò gba Jésù. Ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 51 títí dé ẹsẹ̀ 54. Ládùúrú èyí, ó dàbí ẹni pé a rẹ ipò Áńdérù sílẹ̀ o. Ẹ̀wẹ̀, Olúwa sọ fún mi pé a ò rẹ ipò Áńdérù sílẹ̀ rárá o. Dípò èyí, ìṣe ni a gbéga o. Olúwa sọ fún mi pé nígbà tí Jésù ń sọ fún ìyá Jákọ́bù àti Jòhánù pé kìkì bàbá òun ni yóò sọ àwọn tí yóò jókòó ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì rẹ̀, ó túmọ̀ sí pé àwọn àga náà wà ní ìpamọ́ fún àwọn ènìyàn kan o.
Olúwa tún tẹ̀síwájú láti sọ fún mi kẹ́lẹ́kẹ́lẹ́ pé ọ̀kan nínú àwọn àga náà ni a ti ṣètò rẹ̀ sílẹ̀ fún Áńdérù. Ohun tó ṣẹlẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìtàgé ó sábà máa ń ju ohun tó ṣẹlẹ̀ ní orí ìtàgé lọ. Nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń fojú sí orí ìtàgé, iṣẹ́ gangan àti àwọn àǹfààní sábà máa ń wà ní ẹ̀yìn ìtàgé. O lè má mọ̀ ṣùgbọ́n àwọn olóòtú àti àwọn eléré àgbéléwò àti tí ó làmìlaka tó wà ní ẹ̀yìn ìtàgé, àwọn máa ń sábà jẹ èrè wọ́n máa ń jẹ èrè tí ó pọ̀, a sì máa ń fi owó wọn tó pọ̀ ju ti àwọn òṣèré tó wà ní orí ìtàgé lọ. Bákan náà, wọn kì í nílò láti kojú àwọn ìdíwọ́ wàhálà tó máa ń wà pẹ̀lú òkìkí. Olùfẹ́, má ṣe lépa òkìkí àti ìfi òǹtẹ̀lù àwọn yòókù, ṣùgbọ́n ṣe àfojúsùn rẹ gbòógì. Má ṣe jẹ́ kí àfojúsùn rẹ kí ó yẹ̀ jẹ́ kí ó ní mímí ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ. Ṣé ní ìkápá yòówù tí ó fi fún ọ. Ọlọ́run máa ń san ẹ̀san látàrí jíjẹ́ olótìítọ́ àti látàrí gbígbọ́ràn, kì í ṣe lórí òkìkí tàbí ọlá. Mo gbàdúrà pé Ọlọ́run yóò san fún ọ lọ́pọ̀lọpọ̀ bí o ṣe ń gbé àfojúsùn rẹ lé mímú inú rẹ̀ dùn àti mímú inú rẹ̀ nìkan ṣoṣo dùn. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 9. Kókó ọ̀rọ̀: Ọlọ́run kì í san ẹ̀san látàrí òkìkí ṣùgbọ́n lórí òtítọ́ àti ìgbọ́ràn. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti dúró lórí òtítọ́ àti láti gbọ́ràn sí ọ lẹ́nu. Kí n má ṣe wá òkìkí ti ayé yìí, ṣùgbọ́n kí n máa tẹ̀lé òfin àti àṣẹ rẹ. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò tẹ́tí sí yín. Ó dàbọ̀.